Portable ti padà gbòmìnira kúrò ní ọgbà àtúnṣe tá a mọ̀ sọ́gbà ẹ̀wọ̀n tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ń bẹ ní Òkè-Kúrá nílùú Ìlọrin. Ajá Portable relé ẹkùn ó bọ̀, mo kí Portable kú oríire. Kò rọrùn ohun tójú Portable rí láàrin ọjọ́ kan tó lò ní Òkè-Kúrá. Ẹ̀yà ọmọ Nàìjíríà tẹ láǹfààní àti máa gbọ́ wa wùwá káàkiri àgbáńlá ayé. Ẹni awí fún ọbàjọ́ gbọ́. Portable ọmọ Ọlálọ́mí mo rò pé yóò kẹ́kọ̀ọ́ díẹ̀ láàrin ọjọ́ kan tó lò ní ọgbà àtúnṣe tí wọ́n ti padà fílẹ̀. Kò rọrùn kò easy. Mo kí gbogbo àwọn ẹbí Olúfìmọ́ family mọ́tàgbà mọ́lẹ̀. Mo sì bá Portable dúpẹ́ lọ́wọ́ King Dr. Saheed Òṣùpá wípé wọ́n bójú àánú wò torí kò rọrùn. Òótọ́ tí ń bẹ́ẹ̀ ni wípé lẹ́yìn ọ̀rẹ́ yìí ọ̀rọ̀ padà ń fojú hàn lọ́tún ó ń fojú hàn lósì. Àṣé King Dr. Saheed Òṣùpá ò tiẹ̀ mọ bí Portable bó ṣe dọ́dọ̀ àwọn ọlọ́pàá gẹ́gẹ́ bí n tá a gbọ́ àṣì ń bẹ̀. Ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́ yìí a padà ń gbọ́ àwọn òótọ́ ọ̀rọ̀ àtàwọn àṣírí ọ̀rọ̀ kan wípé àwọn ẹbí Olúfìmọ́ mọ́tàgbà mọ́lẹ̀ tí wọ́n jẹ́ fans Saheed Òṣùpá àwọn ni wọ́n gbégbèsè akin tí wọ́n rí pé táwọn bá ń wò kó mọ́ ọ lọ bẹ́ẹ̀ ó lè padà kó wá di wàhálà lẹ́yìn wá ọ̀la torí Portable ó ti tẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ́lẹ̀. Èyí táwọn èèyàn sì ń wò ní wípé tó bá ń lọ báyìí pẹ̀lú àwọn fọ́nrán àwọn fídíò tí Portable ń ṣe káàkiri orí ẹ̀rọ ayélujára bí ajere tí ń pé nǹkan kan gbọ́dọ̀ ṣeun o kíní kan gbọ́dọ̀ ṣeun o àṣẹ ìjàpá lẹgbẹ́ síkùn àṣẹ kíní kan lẹgbẹ́ sínú àṣẹ kíní kan kankan tó fi ń sọ̀rọ̀ àlùfàǹṣá tó fi ń sọ̀rọ̀ kùngbákùngbé sí Saheed Òṣùpá. Àṣẹ àwọn èèyàn àti ẹ̀mọ́ ronú ju bẹ́ẹ̀ lómi tí mọ́ ń rò lọ. Bó ti ń lọ yìí bá àbá tètè gbégbésẹ̀ ní ti òfin ká dá ọmọ ìlọ́kọ́ pẹ̀lú gbogbo àwọn ìwà tí ń hùyà àtàwọn ọ̀rọ̀ àlùfàǹṣá tí ń sọ káàkiri yìí tí nǹkan bá padà wá lọ ṣe ọmọkùnrin ṣé wọ́n ní pé King Dr. Saheed Òṣùpá àti àwọn ẹbí Olúfìmọ́ family pé àwọn ni wọ́n wà nídìí ọ̀rọ̀. Àwa ọ̀sẹ̀ ní kankan sí ju pé ó kàn ń fẹnu lásídẹ́ǹtì káàkiri ó kàn ń fi ẹnu ó fi ń kọ káàkiri kí làwa lè ṣe jù pé ẹja pé Portable lẹ́jọ́ ẹjẹ́ kó wá ṣàlàyé ohun tó yẹ lọ́bẹ̀ tó yẹ wà ru ọwọ́. Lẹ́yìn ọ̀rẹ́ yìí ní King Dr. Saheed Òṣùpá ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ wípé wọ́n mú Portable sọ́dọ̀ àwọn ọlọ́pàá. Ìjọ́ kejì wọ́n grant ẹ̀ ń bèèlì. Ìjọ́ kẹta tó ṣe Monday wọ́n gbé lọ sílé ẹjọ́. Portable gbogbo bẹ́ẹ̀lì tí wọ́n fún Portable gbogbo ẹ̀ ní òríṣe kó tó di pé wọ́n taari rẹ̀ sí ọgbà ẹ̀wọ̀n ọgbà àtúnṣe tí ń bẹ lókè-Kúrá lù Ìlọrin. Ẹ̀kọ́ mà wípé tàbá ń sọ̀rọ̀ ọgbà àtúnṣe ní Nàìjíríà Òkè-Kúrá ọmọ tó bá lọ síbẹ̀ tó bá bọ̀ ká mọ̀ kí ikú ewu ni torí pé Òkè-Kúrá ò gbàgbẹ̀rẹ́ k'Ẹlẹ́dùmarè kò bẹ́ẹ̀ jẹ́ káwọn ọmọ wa kí wọ́n ṣẹ̀wọ̀n kò bẹ́ẹ̀ jẹ́ kí àwọn olólùfẹ́ wa kí wọ́n rógbó ẹ̀wọ̀n. Portable ẹ̀ ń wo rírì àbí pé ó gẹrun ó dọ́dẹ́ ṣe kíní kankan ohun ojú rí Portable ló lè sọ ohun tí ojú gání lọ́gbà àtúnṣe Portable ló mọ̀. Irun lẹ̀ yìí ń wò pé ó gẹrun ó ṣe kíní kan wọ́n gẹrun fún ṣe kíní kankan. Wàhálà ò dáa bẹ́ẹ̀dá bá wọ wàhálà lẹ́ẹ̀kan yóò mọ̀ wípé ilé ayé tá a wà yìí a máa ń ṣọ́ra ni a máa ń ṣọ́ ṣe ni. Ọ̀gá tí ń yọrìn ó ń kọ̀jọ̀gbọ̀n ó ń kọ wàhálà ká tó bọ̀ ń bọ́ sí ọ̀pọ̀lọ́ tí ń ju ara rẹ̀ mọ́lẹ̀ káàkiri. The best ni mo ti sọ tẹ́lẹ̀ rí òun náà ni yálà King Dr. Saheed Òṣùpá ló pè lẹ́jọ́ ni o àbí àwọn fáǹsì Òṣùpá àwọn ẹbí Olúfìmọ́ mọ́tàgbà mọ́lẹ̀ àwọn ọlọ́pàá lẹ́jọ́ ni o the best ni wọ́n ti ṣeun. Lọ́yà Portable àṣẹ kò sẹ́ni tẹ́nu èyí gbé ẹnu a tún máa gbé àgbàlagbà ẹnu a máa gbé agbẹjọ́rò. A lawyer is a lawyer. Gbogbo àwọn lawyer ni professional. Ṣùgbọ́n bàbá yìí ẹbí kan rí bí pé ẹnu ń gbé wọn ni. Àkọ́kọ́ ibi tẹ́nu ti gbé lawyer ni wípé Saheed Òṣùpá ló kọ petition against Portable. Àwọn ọlọ́pàá Ìlọrin wọ́n sì fi kélò fi gbé wọ́n ti mọ́lé wọ́n grant ẹ̀ ń bèèlì. Ṣùgbọ́n àgbà tó dijọ́ kejì kó tó di pé Portable kúrò ní
àgọ́ àwọn ọlọ́pàá wípé King Dr. Saheed Òṣùpá ó wá síbẹ̀ Portable kúnlẹ̀ ó ń dọ̀bálẹ̀ ó yílẹ̀ ó rálẹ̀ pé kí Olúfimọ kí Saheed Òṣùpá kó foríjì òun kí ní kankan pé Saheed Òṣùpá ò gbọ́ ẹ gbọ́ gbàgbà lọ́ọ̀yà ní gbòlẹ̀ ti rí Saheed Òṣùpá ńgbòho ni Saheed Òṣùpá dọ́dọ̀ àwọn ọlọ́pàá tí wọ́n fi ń bẹ̀bẹ̀ ẹni bá mọ King Dr. Saheed Òṣùpá ẹ lè pè kẹ́ ẹ bèrè lọ́wọ́ rẹ̀ ṣé Saheed Òṣùpá tiẹ̀ fojú gan ni Portable bí kò ṣe pé àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ Saheed Òṣùpá àwọn ni wọ́n sì ń bá Portable jà lọ́wọ́lọ́wọ́ lẹ́yìn ọ̀rẹ́ yìí ni Portable ni Saheed Òṣùpá náà ṣe ń gbọ́ wípé Portable wọ́n ti fi kélé òfin gbé o ń bẹ ní ibi báyìí ó ń bẹ ní báyìí láti ìgbà tí Portable ti ń bú Òṣùpá àtìgbà tí wọ́n fi kélé òfin gbé àtìgbà àtàwọn àtìgbà àti gbogbo ẹ̀ èyí tí Òṣùpá ń sọ náà sì ni pé ọmọ mi ni Portable ohun tẹ̀ tí ráyè tiẹ̀ tí bá ráyè tiẹ̀ ọ̀nà tí ń gbà kọ̀rẹ́ tiẹ̀ èmi ó kọ̀rẹ́ tiẹ̀ o lè mọ̀jẹ̀ ti òfin àbí kíní kankan kó jẹ́ pé ká pè é àbí ká invite ẹ̀ jẹ́ pé n tó ṣe yìí stop ẹ̀ o ti ń kọjá àyè kíní kankan n ti ń bẹnu King Dr. Saheed Òṣùpá nù láì mọ̀ wípé àwọn kan ń bẹ tí ọ̀rọ̀ ń dùn pàápàá ju ọlọ́rọ̀ lọ kò sẹ́ni tí wọ́n fi gígùn ju bàbá rẹ̀ àbò olólùfẹ́ rẹ̀ tí ó máa wò kódà kò sí bí ọ̀ṣẹ́ lè tútù tó kò sí bí ọ̀ṣẹ́ lè ní sùúrù tó yóò láwọn kan tó nífẹ̀ẹ́ yóò láwọn kan tó fẹ́ràn nǹkan tó ṣe yóò láwọn kan tí ń jẹ lábẹ́ rẹ̀ yóò láwọn kan tí ń tẹ̀lé yóò láwọn kan tí ń rí àǹfààní kàbí kejì jẹ lára rẹ̀ wọn ò nígbà wọn mọ̀ bínú bí kí bàbá olówó àbí ẹnìkan tó jẹ́ tó gíríkì láwùjọ kó débi ayẹyẹ pátí kẹ́nìkan wá fẹ́ tàbùkù àbí kẹ́nìkan wá fẹ́ kọlù lọ́nà tí ò tọ́ ẹni ń lè mọ́ rí bí kankan ṣùgbọ́n àwọn tí ẹni ń kó sòdé àbí àwọn tí ó wà ń bẹ̀ tọ́ ni pé ẹni yóò ṣèyàn bẹ́ẹ̀ o kódà kí ẹni tó mọ̀ wípé wọ́n fìyà jẹ nìkan ìyà ó ti jẹun tọ̀hún níta máa ń sọnù pé ká mọ̀ ṣọ́ra ká mọ̀ ṣọ́ṣe tó kókó ọ̀rọ̀ mi ni wípé ẹlẹ́ẹ̀kejì ibi tí ẹnu ti fẹ́ gbé láyà ni pé wọ́n ti fún bẹ́ẹ̀lì lóòótọ́ wọn fún bẹ́ẹ̀lì ẹnìkan tó nílẹ̀ ní GRA client mi ni mo ti pè ó ń bọ̀ sí ẹ̀sà ṣé èèyàn jẹ́ client yín ṣé ó túmọ̀ sí pé ẹ láṣẹ lórí láti pè pé kó lọ kó dọ́kúmẹ̀ntì property ẹ̀ wá kó wá fi dúró fún yàn láì ṣe pé ẹ ti yọ ní agreement tẹ́lẹ̀ ìkẹta ń bẹ̀ ni pé chairman performing musician association PMAN client mi ni mo ti pè ó ń bọ̀ ẹ̀sà client yín ni PMAN chairman àbí whatever ṣe ẹ lájọsọ tẹ́lẹ̀ tẹ́ kàn fi pè pé kó wá dúró fún yàn kó máa bọ̀ Portable ìṣọ̀bọ̀ ẹgbẹ́ PMAN torí ẹgbẹ́ PMAN ẹgbẹ́ àwọn olórin onífújì oníkìní kankan ni kódà alága òun ó ń jẹ́ kó yé àwọn èèyàn nínú ìfọ̀rọ̀wérọ̀ kan tí wọ́n ṣe pẹ̀lú rẹ̀ pé Portable gan ohun tẹ̀ mọ̀ rí kì í ṣọmọ ẹgbẹ́ àwọn dépò pé òun lọ dúró fún ẹnìkan sì pé òun pé kóun wá dúró fún Portable kódà kí Portable jẹ́ ọmọ ẹgbẹ́ àwọn òfin ẹgbẹ́ PMAN ò fi àyè gbà pé kí alága kan dìde kó ló ń lọ ń dúró fún yàn ní kóòtù ilé-ẹjọ́ kódà alága ọlọ́pàá torí pé chairman tó ń jẹ ẹgbẹ́ ló fòun síbẹ̀ òun ò lè dáwọ́ wú láì ṣe pé àwọn ẹgbẹ́ mọ̀ wọ́n fọwọ́ sí i Portable sọ ṣe orí ńlá ni Saheed Òṣùpá ṣe ọ́ báyìí torí pé bẹ́ẹ̀ yóò bá ṣe ta ló mọ̀ èyí tó ṣe àwọn ẹbí Olúfimọ wọ́n ti ń rí pé ìlú bàtà Portable ó ti ń ro pọnlá ó ti ń ro lárójù bí ìlú bàtà bá sì ń ro pọnlá lárójù ó ṣe é ṣe kó jẹ́ pé ó fẹ́ ya ni ta Portable ò tí ì bù tán ẹ kàn sọ kódà láwọn tó jọ ń kọ hip hop kó gbó rẹ̀ ta Portable ò tí ì fi tayín tán ayé ò lọ bẹ́ẹ̀ èmi gbà ládùúà wípé kílódùà kò fọwọ́ tọ́ ọkàn Portable kọ́ lọ́n jẹ́ kó yí lọ́kàn padà àǹfààní ńlá ni Portable rí oore ọ̀fẹ́ ńlá Portable rí kò sí
láyé yìí bí èèyàn ti lè ṣe bó ṣe ògùn tó kò sí agbára téèyàn lè ní èèyàn ń ṣàgùn ó ń ṣògùn ó ń ṣègbà ó ń ṣàwo ọ̀tọ̀ ni pé kéèyàn ṣáájò ọ̀tọ̀ ni kéèyàn rí orí ọ̀fẹ́ gbà látọ̀dọ̀ Ọlọ́run. Portable ìjọ ló bẹ̀rẹ̀ náà South Africa, Dubai, kìnní kan ìgbà kan kòdó kan dé London, dé Amẹ́ríkà, dé Canada ní Portable ti wọ̀ ló ti lọ. Àìmọye àwọn olówó, àìmọye àwọn òǹkọrin, àìmọye àwọn tí wọ́n gíríkì ní Nàìjíríà yìí tó ṣe ń wá físà Amẹ́ríkà, London àbí Canada látọdún mọ́dún tí wọ́n ò rí. Orí ọ̀fẹ́ ńlá ni Portable rí gbà látọ̀dọ̀ Ọlọ́run. Má wàá ṣe orí ọ̀fẹ́ òun lò. Mò ń sọ, wọ́n ò tún mọ̀ ọ́ sọ. Bàbá Portable àtàyìn tẹ wọ́n ń tẹ̀lé tẹ̀jọ́ ń wà. Ẹ pè sákìyèsí. King Saheed Òṣùpá ó ti gbà pé kí wọ́n fi Portable lẹ̀ tó lẹ́yìn ọ̀rẹ́yìn. Òṣùpá náà padà wá realize pé àwọn tó ń pè mí tó ń bẹ̀bẹ̀ yìí wọ́n pọ̀. Kò sí bá ti jẹ̀kọ́ tó tà ní dárí jẹwé. Ọmọ Yẹlé Sowore àwọn àgbààgbà tẹ́ pé ẹni bá mọ iyì àpọ́nlé ó gbọ́dọ̀ tàpọ́nlé fún wọn. Kò sí ní tí èèyàn lè máa ṣe. Àwọn kan ń bẹ tápọ́nlé ń bẹ lára wọn, àwọn kan ń bẹ tí yìí ń bẹ lára wọn, àwọn kan ń bẹ tó yẹ pé tí a bá pè èèyàn tó bá dá sọ̀rọ̀ ẹ sì mọ̀ pé wọ́n ṣe ní àbùkù wọn ò sì ní ṣe nídìí pé kí nǹkan ó bàjẹ́ ni wọ́n fi pèpè tọ̀ eléyìí dá gbálẹ̀ lọ́wọ́ rẹ̀. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ King Saheed Òṣùpá, ọpẹ́ púpọ̀ lọ́wọ́ àwọn ẹbí Olúfimọ Mátàgbàmọ́lẹ̀, ọpẹ́ púpọ̀ lọ́wọ́ àwọn tí wọ́n gbé petition dìde against Portable torí pé ọgbọ́n ńlá wọn fi ń kọ. Lẹ́nu bí ọjọ́ méjì mẹ́ta tí Portable là kọjá Portable nìkan ló lè ròyìn kí wọ́n tó họ orí lọ́gbà ẹ̀wọ̀n lọ́gbà tó ṣe kó tó di pé ṣe báyìí ní ṣe gbé oríwọ́de kó á wò pé eléyìí kò gbọ́dọ̀ bóde báyìí ní Portable fi lọ dán orí. Ohun tí Portable là kọjá Portable fúnra rẹ̀ nìkan ló lè ròyìn kí Ọlọ́run bá kó jẹ́ kí lè kọ́kọ́ Portable lọ́gbọ́n. Torí pé bí rìbá sẹ̀lé léyìí tó rò pé ó ti lọ dànù tó tún bẹ̀rẹ̀ Portable ìwọlẹ́lẹ́rìí ara rẹ o kó má wá jẹ́ pé àwọn ẹbí Olúfimọ Mátàgbàmọ́lẹ̀ wọ́n ti ṣí ọ̀nà fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láti mọ̀ fi kélé òfin gbé ọ káàkiri bó ṣe ń ta sí àwọn èèyàn tó ń ṣe kinní kankan kọ́gbọ́n kẹ́kọ̀ọ́ ní ṣìṣe o láṣẹ ọba mi Èdùmàrè. Wàhálà kéré ìdààmú kéré kò ní bá wa kò ní bá mọ̀lẹ́bí wa kò ní bá àwọn olólùfẹ́ wa lágbára lọ́wọ́ Ọlọ́run. Ẹ̀yin náà rí àtúnbírè ẹ wò àáfìrí pàdé àáfàyọ̀ pàdé ẹ bá wa ṣí àfọ́nrán yìí ẹ jẹ́ ó délé kó dóko ẹ fọ́lọ̀ péjì wa ẹ láìkẹ́ ẹ tẹ̀lé wa lórí YouTube Olóbùrò of Africa TV lórí